ọba pàdáyé ọba ṣẹ̀dárun ni mo rí balò ní kó má ṣe òwe mi o òjò lónìí mọ̀rọ̀ kẹ́kẹ́ bí omi o afẹ́fẹ́ lónìí mọ̀ fẹ́ kan kí oko lára bójúmọ́ bá ti mọ kára efire wá mi rí o bó ṣe tó kọ́ ló gbé ọdún o bó ṣe wà kọ́ ló jẹ́ wà lálàáfíà ara ọ̀pọ̀ lẹ́jọ́ sùn tí wọ́n ti dèrò ọ̀run àwa mọ̀rírì ọba dání wálé ayé olùgbàdé o aláwo ẹ máa ń pa pósítẹ́lì mi akọni ọkùnrin òní ní sọjọ́ bí rẹ òní sunkún nílé ayé kò ní gbà ọ́ dànù rán wá wá ní òní dájú síbẹ̀ lóní dájú ké iṣẹ́ olódùmarè lógún mẹ́lọ́wọ́ rẹ ọjà rẹ apọ́sítẹ́lì mi ní ambassadọ̀ tuntun tó dá pálí adarí life and peace commission tá a ti ń gbóòrùn wa ga ni ọkọ ọba àdá ọba ó máa ní sáwọn lẹ́sẹ̀ ọjà rẹ ńlá ńlá léwé sápọ́nrú eré ńlá ní kó wa wálé ọmọ ọlánìyàn o mi ò dédé pẹ̀lú ewì lásán aya rẹ ló rán mi wá o ó ní máa bá mi kí adé orí mi ni darling tèmi gan ni ẹni.